Bá mi Chief Ebenezer Obey ṣé kí n máa kúnlẹ̀ kí n sọ pé ẹ ṣé tẹ́ máa ń kìlọ̀ ìwà fún wa lójoojúmọ́. Wọ́n sọ wípé táyà tọkọ ẹ má jà. Ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn, ká ṣera wa lóṣìṣẹ́ ọwọ́. Ọmọ mi láti tọ̀gbẹ́ni Agbowórin àti ìyàwó ẹ̀ Adùnbárìn. Ẹ ṣe àti máa wá Adùnbárìn tèmi. Àwọn tó máa ń bá wa darapọ̀ lórí ètò Ilé Aláyọ̀ lójoojúmọ́. Lọ́jọ́ tá à ń wí yìí, ìgbéyàwó wọn ti tó bí oṣù 6. Wọ́n sì wá kàn ń tàkùrọ̀sọ nínú ilé lọ́kàn ń pé ìyàwó mi o ṣé o kú àdúró tì mí o. Lélẹ́yìí tó ti jẹ́ pé nǹkan fẹ́ sáfẹ́rẹ́ díẹ̀díẹ̀ lọ́wọ́ mi. Ṣùgbọ́n ò ti jẹ́ màlá láti ìgbà tá a ti ṣègbéyàwó. Ìyàwó náà ń dáhùn lọ́gbà kí ni mo jẹ́ ìyàwó ẹ̀ fún? Kí ni mò ń ṣiṣẹ́ fún? Kí n dúró tì ẹ́ nì? Kí n sọpọ́ọ̀tì ẹ́ nì? Kájọ máa ṣe gbogbo ẹ̀ kó máa lọ ní mèlọmèlọ. Ni ọkọ ṣà ń pé tó o bá lówó tó o wá fi mọ̀ mí ń kọ́. Ìyàwó ní àmì ò lè ṣeré. Wọ́n ń tàkùrọ̀sọ. Wọ́n ń ṣeré inú wọn dùn. Kò pẹ́ ni ìyá ọ̀gbẹ́ni Agbowórin ló bá dé ló kanlẹ̀kùn kókókó. Ẹ ǹlẹ́ ẹ káàbọ̀ ẹ wọlé o. Ìyá ń pé ṣé dáadáa mo bá yín ní pé dáadáa ni. Ó ní màmá ẹ̀ sọ fún wa pé ń bọ̀ o. Ní mi lè sọ fún yín pé mò ń bọ̀ o. Ohun tí mo ti ẹ̀ ń bọ̀ wá ṣe yìí ó ṣe pàtàkì kí n ṣe ni. Àwọn àbúrò ẹ méjèèjì ni mo kó wá fún ẹ. Kọ́ máa gbọ́dọ̀ ẹ. Ní arábìnrin Adùnbárìn tèmi ó rọra pẹlẹngún sẹ́gbẹ́ kan ló ń pé irú kíre. Ọkọ ìyàwó yẹn sì sọ fún yẹn pa màámi ó sì yẹ kẹ́ ẹ bù mí gbò kẹ́ tó máa káwọn àbúrò mi bọ̀ pé kó máa gbọ́dọ̀ mi gbà. Ó ṣáà tí mo pẹ́ lájàpá ni mí. Mo sì ti wọ́n pé ìwọ ti gbéyàwó báyìí nísìnyí. Bẹ́ẹ̀mi bá ti lọ ọ̀sẹ̀ 2 mo lè má wálé. Káwọn ọmọ ìwà kúkú máa gbé kó o lè ráyè máa bá ń kọ́ wọn. Ní arákùnrin Agbowórin pé àwọn wo ni mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ kọ́ láago yìí tí wọ́n ti di géńdé Ọlọ́run àti ìyálé ilé lọ́kùnrin lóbìnrin ni o. Arákùnrin Agbowórin pé ìyá arákùnrin Agbowórin pé kò sí tó ṣe sí o. Ó ti kó wọn dé náà nu o. Kó wọn wọlé o. Jẹgbẹtẹ bá gbé ọmọ lé arábìnrin Adùnbárìn lọ́wọ́ ló bá fa ọkọ ẹ̀ wọ yàrá ló ń pé wọ́n ti kó wọn dé. Ìwọ náà sì dákẹ́ ó sì sọ̀rọ̀. Lélẹ̀ tó jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ báyìí iṣẹ́ tiẹ̀ gan ò lọ déédéé. Ṣé èmi ní mo ṣiṣẹ́ tí màá fi báyìí bíi 6? Kò ní jọ́ ọ́, kò sí tó jọ́ ọ́. Tètè yá sọ fáwọn abúlé ẹ̀kọ́. Lárákùnrin Agbowórin náà pé ṣé màá kọ̀rọ̀ sí ìyá mi lẹ́nu yẹn? Ṣé màá ṣe kíní kan ni? Kíní kan ó ṣàdínkù ẹ̀gbọ́n mi. Lọ́wọ́ bá ti ṣe ọ́ tán yàn. Ló bá dán ní hehehe oníhohoho. Ṣé bó ṣe máa ń ṣẹlẹ̀ rẹ nínú ilé wa? Gbogbo nǹkan tó bá ti ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ̀ wa pátápátá wọ́n máa ń sọ fún wa. Ẹ má jẹ́ kó máa dariwo. Ẹ má yẹ kó máa dogun. Ẹ má yẹ kó máa dọ̀tẹ̀. Ẹ sì jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ náà. Ṣé n tí ìyá arákùnrin Agbowórin ṣe tó dáa? Tó bójú mu? Ìgbéyàwó tí ò tí ju oṣù 6 lọ. Kéèyàn kan ṣàdédé kó géńdé Ọlọ́run méjì kó ní ilé yín ni wọ́n máa gbé. Ṣé káfíyàn ẹgbẹ́ kan? Ṣé n tí arábìnrin Adùnbárìn náà tún ṣe òun náà sí náà tún dáa? Tó tutọ́ sókè tó fojú gbà á. Wípé wọn ìdébi tí wọ́n mọ̀ gbé o. Àti báyìí o. Àti báyìí Ọlọ́run mọ̀ jàre. N tí ò dáa. Bó bá ṣe rí lọ́dọ̀ yín ètò àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí mi náà. Ẹ tẹ̀ ṣọwọ́ sí wa lórí Orisun tẹlifíṣàn. Ká tẹ̀ máa fi yẹn ká máa fi gbé ìyẹ̀wò gbogbo nǹkan tó ń lọ lọ́ọ̀dẹ̀ wa. Kí n máa fi yẹn náà kí n máa fi kí yín kó àmójúbà àkọ́tún ètò Ilé Aláyọ̀ lórí Orisun tẹlifíṣàn ti yín gangan. Orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ́ ayálúwà ṣọlá fún mi. Aláṣàkẹ́ ti yín tí ò kọ́ mọ̀. Bẹ́ẹ̀ dẹ̀rẹ́ ìyá gbogbo òfẹ́ ti yín. Ẹ mọ̀ pé mo ti ń kí yín kó àmójúbà kájọ máa kí ọba àwọn ọba. Ká máa kí arúgbó ọjọ́ tó ti ṣọ́ wa lọ láti ọ̀sẹ̀ tó kọjá tó ti ṣọ́ wa padà. Àwa kí la já mọ́. Bàbá ti sùn lálẹ́ àti ṣe bọ̀nàkù. Ó dìgbà bàbá bá tún jí wa láàárọ̀ pé ó yẹ dìde ńlẹ̀lẹ̀ ti mọ́ ìgbà yẹn la tún lajú. Kí làwọn mi fọpẹ́ fún ẹ jẹ́ máa fi ọpẹ́ fún ká máa fi yìn fún ká máa fi ògo fún. Lórí ètò Ilé Aláyọ̀ lọ́jọ́ ti tèmi. Ẹ sì mọ̀ pé gbogbo ọ̀rọ̀ sá máa mú sẹ́nu. Ọ̀rọ̀ ìfẹ́ ni o. Ọ̀rọ̀ ìfẹ́ ni o. Ìfẹ́ ló dá ká máa lò. Kí ló ń ṣẹlẹ̀? Gbogbo ọ̀rọ̀ tó dàbí áwọ̀ nínú ilé wa ẹ fìfẹ́ sọ. Ẹ fìfẹ́ yanjú ẹ̀. Kò sí ẹni lè mọ́ rìn kórí má jì. Ẹ dákun ẹ má jẹ́ sọ̀rọ̀ tó pọ̀ ẹ jẹ́ káwọn Ìdílé Aláyọ̀ tèmi kọ́ máa wọ̀.
wọlé bọ̀ pẹ̀lú ijó àtayọ̀ àwọn tá a jọ máa sọ̀rọ̀ lénìí tá a jọ máa ṣètò lénìí ẹ bá kọ lọ sí wọn níbàdí ó yá káwọn ìdílé aláyọ̀ mi ẹ máa wọlé bọ̀ ẹ bá gbé sókè kẹ́ ẹ máa gbẹ́sẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ bá mi sọ fún sísí yẹn kó máa ń lọ. Mo ti sọ wípé fàájì tẹ́lẹ̀ láwọ̀. Ẹ bá mi sọ fún sísí yẹn kó máa ń sá lọ. Àníṣe mo ti sọ wípé fàájì tẹ́lẹ̀ lájọ. Ẹ máa bọ̀ báyìí. Sísí jọ̀wọ́ kó máa ń lọ kíá. Ìyàwó yín rè. Ọmọdé ń ṣe mí. Díyá mi gbà. Dúró dè mí, àní kò gbé mi sáyà. Kó wá fífẹ́ dúdú sáyà mi. Ọmọdé ń ṣe mí. Díyá mi gbà. Díyá jọ̀wọ́ kó má lọ o. Ọmọdé ń ṣe mí, kò gbé mi sáyà. Kó wá fífẹ́ dúdú sáyà. I see the sun in your eyes. I see the stars in your eyes. I see the colors of the rainbow in your eyes. So baby, if not play, you dey play. Baby, make you stop, I'm sharply. I say make you stop am before you come make mess in my day. Ẹjọ́, bá mi sọ fún sísí ẹ. Oh my love, my baby, bella, kini ya you today, now you will be my emotion, only you, only you. Somebody help me tell us it. Laga this, laga that, laga me, laga that, laga me. Why see the body? So. Èmi gan agadi saga kí ló ṣẹlẹ̀ ẹ káàbọ̀ sórí ètò. Ga jù ṣẹ́rí owó ọjọ́ táwọn ìdílé aláyọ̀ tèmi gbélé ni pé á dùn alárinrin gbogbo á tún kọ́ sí á tún láta fẹ́rẹ́fẹ́rẹ́ á sì rí ojú wọn bó ṣe gúnrégé tó rẹwà nígbà tí wọ́n bá ti wà ní yàrá ìgbàlejò ẹ máa gbọ́rọ̀ lẹ́nu wọn ṣùgbọ́n ẹ jẹ́ kẹ́mi já yín sí díẹ̀ a máa gbọ́ ìrìnàjò ìgbéyàwó wọn ẹ̀sìn yẹn lé ní tábà kúrò ńbẹ̀ á lọ sí abala kan tí máa ń pè ní abala ṣé o mọ̀ mi tán á máa mú bó ṣe mọ ara wọn tán sí ṣe wá rí lẹ́ni àti máa sojú abẹ́ ń kú. Ẹ ti ń dúró wọ́n wá fi eré ìfẹ́ wọ́n á fi ṣe kí ni wọ́n á fi kásẹ̀ gbogbo ẹ̀ ńlẹ̀ ṣẹ́tù káàdùn alárinrin káàdùn alárinrin dáàdì ẹ̀ bá ń lọ pé mọ́mì ibi tí mọ́mì bá wọ ẹ mọ́ dáwọ́ ètò yìí lálẹ́ yọ mọ́mì ẹ̀yin náà bá ń pè dáàdì ẹ má dáwọ́ ẹ ti mọ̀ pé nílé iṣẹ́ Orisun tẹlifíṣọ̀n àwa wà fún yín fún ìgbádùn tiyín náà ni kó máa ṣe kíni kó máa ṣẹ̀ǹgẹ̀ mẹ́rin ẹ jẹ́ ní òkè lọ́wọ́ nígbà tí bá fi máa padà dé ní ẹ̀sìn àwọn ìdílé aláyọ̀ mi á ti jókòó á ti wà ní yàrá ìgbàlejò ẹ kú kalẹ̀ lọ́dẹ̀ à ń padà bọ̀. Fàmí mọ́ra lówùrọ̀ fàmí mọ́ra lọ́sàn-án lálẹ́ tó bá di lọ́gànjọ́ jẹ́ ìsinmi láyà rẹ̀ fàmí mọ́ra lówùrọ̀ fàmí mọ́ra lọ́sàn-án lálẹ́ tó bá di lọ́gànjọ́ jẹ́ ìsinmi láyà rẹ̀ orí nìyẹn fún gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ́ wà nílé tẹ́ ti darapọ̀ mọ́ wa lẹ́nu ó yá dáàdì ẹ wojú mọ́mì náà mọ́mì ẹ̀yin náà wojú dáàdì kẹ́ sọ pé fàmí mọ́ra lówùrọ̀ fàmí mọ́ra lọ́sàn-án lálẹ́ tó bá di lọ́gànjọ́ jẹ́ ìsinmi láyà rẹ̀ ẹ wọ́n fara yín mọ́ra lọ kífẹ́ kó máa ṣe kíni kó máa rotate nínú ìdílé yín kí máa fẹ́ lẹ́yìn náà tún kí yín káàbọ̀ padà sórí ètò Ilé Aláyọ̀ lórí Orisun tẹlifíṣọ̀n tí yín gangan sọ fún wa lẹ́ẹ̀kan pé orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjò ayọ̀lọ́wà ṣe ńlá fún mi aláṣàkẹ́ tí yín gangan tí ò kọ́ mọ̀ ìyá gbogbo ìfẹ́ tí yín kí ló ń ṣẹlẹ̀ ẹ ti mọ̀ pé wọ́n fi ìfẹ́ ṣe mí ni ọ̀rọ̀ bí ìfẹ́ báyìí ló wá ń ṣe mí ṣé wọ́n rí àwọn ìdílé aláyọ̀ mi tá a jọ jó wọlé lẹ́ẹ̀kan àwọn náà ti wà ń kalẹ̀ wọ́n ti wà ń digbí mo ti gbàgà fún wọn ti jókòó wọn ti fẹ̀yìntì
Bẹ́ẹ̀ni Alárìnmí ẹ káàbọ̀ sórí ètò sà. Ẹ káàsán. Ẹ̀rọ ràṣà ẹ káalẹ́ ni ilẹ̀ ti ṣú ń ta ẹ̀lẹ́ sà. Ṣé dáadáa lẹ dé? Àlàáfíà. Gbogbo lé ń kọ́. Àlàáfíà lọ. Olúwa ṣeun. Ìyára ilé ti rí ojú àwọn àlejò mi pé ojú wọn gún régé. Ojú wọn rẹwà. Ìdílé wọn gan-an ó máa rẹwà. Ẹ ti ń bẹ ẹ má bẹ. Bọ́dà mi ẹ kú ìkàlẹ̀ lẹ́ẹ̀kan sí. Àwọn àlè ti rojú yín bóyá kẹ́ bá mi ṣe báyìí. Yorùbá máa ń sọ̀rọ̀ kan wá ní tá bá ti débi iṣẹ́ báyìí ṣíṣe náà la máa ń ṣe. Ẹ bá mi dárúkọ ìdílé tí ń fún àwọn ará. Orúkọ ìdílé wa ni ìdílé Akinwunmi Akintola. Ìdílé Akinwunmi Akintola ní àgbàlálejò lórí ètò Ilé Aláyọ̀ lórí Orisun tẹlifíṣàn tìyín ní àṣálẹ́ ti tèmi àṣálẹ́ aláyọ̀. Sísà mi ẹ̀yin náà bá ń káwọn ará lé ẹ fún yín kí wọ́n ní kọ́ kú dédé àsìkò. Ẹ kú dédé àsìkò yìí mo kí orúkọ tí Fọlákẹ́ Akintola. Ẹ̀jẹ̀ tó fẹ́ sọ orúkọ tí bóyá dádì bá kú sọ pé orúkọ tèmi orúkọ ìdílé wa ni Fọlákẹ́ orúkọ ìdílé wa ni Akinwunmi Akintola. Mọ́mì ẹ káàbọ̀ sórí ètò. Ẹ rọra mà ẹ jẹ́ ṣe báyìí ìgbéyàwó yín ti tọdún mélòó? Now it's 10 years. Ó ti pọ́dún 10 báyìí. Ọdún 10 gbáko nínú ìgbéyàwó. Mo máa ń mọ̀ béèrè ìbéèrè yìí ni nítorí pé tẹ́ ẹ bá dá wa lẹ́kọ̀ọ́ tàbí tẹ́ ẹ bá gbà wá níyànjú àwọn èèyàn á lè mọ̀ pé ó ti tó ọjọ́ méjì náà wá pé ọjọ́ tí ń pa gúnbọ̀ ó ti tó ọjọ́ bíi mélòó kan. Sísà mi níbo lẹ ti pàdé ọkọ yín? Níbo lẹ ti pàdé? A pàdé ní ibi iṣẹ́. Irú iṣẹ́ wo? Nígbà yẹn èmi ò gbé fẹ́ ìbọn mo wá sí Èkó wá sẹ́ẹ̀. Wow. So that bank there, that microfinance bank, integrated microfinance bank. So that's the place ibẹ̀ ni mo ti serve. So ibẹ̀ ni àwọn náà ti ń ṣiṣẹ́. Ibẹ̀ làwọn ti ń ṣiṣẹ́. Ẹ̀yin wá sáf. Bẹ́ẹ̀. Ẹni ṣòlẹ̀. Ó dáa ibẹ̀ lẹ ti pàdé. Bọ́dà mi ó dà pé bóyá ojú fẹ́ máa ti sísítà mi díẹ̀díẹ̀ mo pé ojú ò sì yẹ kó tíyìn. Ntẹ́ mọ́ ń sọ̀rọ̀ dáadáa lójú ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ni wọ́n ní báǹkì ilé-iṣẹ́ kan lẹ́yìn méjèèjì ti jọ pàdé. Kí ni àwọn nǹkan tẹ̀yìn rí nínú wọn tẹ̀fi wá dẹnu tẹ̀fi wò pé ọmọ yìí kò gbọ́dọ̀ lọ jẹ́ tètè káàṣì ẹ̀yàn gì. Ẹ ṣe olótù. Nígbà yẹn òun wá gẹ́gẹ́ bí kọ́pà sí ọ́fíìsì wa ń gbà yẹn ni. So as ọmọkùnrin ọgbà. Ọkùnrin tó kàtó. Kọ́pà lélẹ́yìí. Ẹ̀ní ilẹ̀ lọ́rẹ̀ kan gbà yẹn. Ẹ fẹ̀yìntì dáadáa. Káyọ̀dé Òjò. Ìgbọ́ sórí. Káyọ̀dé Òjò. So tèmi àti ẹ bá ń sọ̀rọ̀ ní kọ́pà ò gbọ́dọ̀ lọ. So then èló ni owó tí à ń gbà? Tàbátà ti lówó báyìí Káyọ̀dé ló máa lọ pè kọ́pà a fẹ́ lọ jẹun jẹ́ ká lọ àjọ jẹun títà. Káyọ̀dé á ní bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ náà bẹ́ẹ̀ máa ní kó ṣe sùúrù pé mo ṣe stọ́ọ̀dì ẹ̀ lọ́wọ́ ó kù díẹ̀. So díẹ̀ ló di pé a sọ̀rọ̀ àdẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé débìtà délé ni. Ẹ̀dọ́ náà kẹ́ ẹ tó sọ̀rọ̀ ó máa ní àwọn ọkùnrin tó bá obìnrin sọ̀rọ̀ ó máa ní àwọn characteristics kan tẹ́ ẹ rí nínú wọn tẹ́ ẹ fi wò pé type of specs mi lélẹ̀. Okay, first things first. Ó kọ́kọ́ jẹ́ èèyàn tó gentle, èèyàn tó tútù. Torí èmi le díẹ̀. So ọ̀tọ̀
òun jẹ́ tó gentle and along the line gbogbo báyìí máa ń sọ̀rọ̀ even gan nígbà yẹn àwọn kan máa ń ṣẹlẹ̀ tẹ́kọ̀ máa gbà ẹni máa bínú màmá kan discover pé wọn tún bínú kò bínú so later tí bá dá wà máa ò gbà eléyìí tó tẹ̀lé èèyàn kan tó lè manage yìí because ìgbà yẹn mi ní sùúrù mi dẹ̀ ní time pé obìnrin àbí so pé ẹni tí ẹ try owó mo tẹ̀ ṣe ń ṣe igun ó tẹ̀ lè cope so I would say that's the first thing or that is what actually got me into her. Ó dáa sísá mi ẹ̀já súnmọ́ wájú díẹ̀ nígbà tí bọ́dà mi dẹnu ìfẹ́ kọ́ yìí kí làwọn kan tẹ̀yẹ rí nínú wọn tẹ̀ fi jẹ́ òun. Lóòótọ́ èmi náà normal it take time so gbogbo yẹn máa rò pé eléyìí èmi because fún àwọn èèyàn láti wá síbi iṣẹ́ bẹ́ẹ̀ yẹn oríṣiríṣi àwọn èèyàn ló máa wá so èmi dẹ̀ ti ní pé ìgbà tí mo wà ní school pé bí a mo fẹ́ yàn kan rí pé ìgbà tí mo wá serve pé mo kàn wá sí Èkó kí n kàn ìdérè yàn kan bẹ́ẹ̀ so take time so mo wo sí àwọn other person so ìgbà tí mo dẹ̀ wò mo rí pé ó dà pé ẹni yìí ṣe ó dà pé mo lè kó pẹ̀lú ẹni yìí because èmi láì pé èèyàn tó bá ń ṣeré ẹ tó bá ń ṣeré pé ṣé tí bá fẹ́ nìyí gan ṣé mo lè kó ṣé tí bá wà bẹ́ẹ̀ ṣe mi ní máa ro àwọn other person pé àwọn a lot of nǹkan tó àti mo ti bẹ̀rẹ̀ test ẹ̀ tí máa nígbà yẹn so tó yẹ pé sí ìyẹn tán àwọn náà ṣì máa bó jẹ́ pé báyà ara ò balẹ̀ pé máa ń bí pé náà máa ṣe àwọn nǹkan pé ẹni yìí tẹ́kì tẹ̀ owó tó bá tiẹ̀ fẹ́ ẹjọ́ máa yí tí bá dẹ̀ wùwà yẹn tí bá dẹ̀ ṣe ti pẹ́ tí bá wò pé tí bá tẹ̀ tí bínú lọ pé kéèkan máa pè padà máa pè pé ẹ yẹ padà wá láti wá padà wá máa rò pé ẹni yìí sì lè pa ṣó tiẹ̀ tí lè padà kó ti bí lọ ìgbà mi ò ti lè wá bus stop tó ti wà níbi tó ti lọ tó fún bí out tó máa wà lọ́fíìsì máa dúró síbẹ̀ yá ti bá mi sọ bọ́ ẹ níta mo kò ṣáà wò gbẹ pé ẹni yìí àlè bó ṣe fún yóò nọjọ́ iwájú tó dáa bọ́dà mi ẹ̀jẹ̀ ṣe báyìí ní ẹ̀yìn ìgbà tí ẹ̀yin ti wà dẹnu ìfẹ́ kọ wọ́n tẹ̀tí dẹnu ìfẹ́ kọ síta tẹ̀tí jọ ń bá eré àníyàn bọ̀ kó tó di pé ẹ̀ ṣègbéyàwó ṣé ẹ̀ wàá rí nǹkan míì tẹ́lẹ̀ fi sọ́pà ṣé mo pé ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin tọkùnrin máa dẹnu ìfẹ́ kọ tó dẹ̀ jẹ́ pé àwọn àtètè yá já jùlẹ̀ nípa òkè mo ti rí ìwà ilé tí mi rí tẹ́lẹ̀ mo ti rí ìwà ilé tí mi rí tẹ́lẹ̀ ṣé ẹ̀yin ìwárí àwọn ìwà kankan tó lè fà pé a lè ṣe ọlọmọ. màá sọ pé mo dúpẹ́ fún bá a ṣe tọ́ mi dàgbà because mọ́mì mi máa ń sọ kinní kan pé ẹ lè rí kò séèyàn kankan ìdá ọkùnrin àbóbìnrin bóyá máa ń sọ fún àwọn àtàjọkùnrin wọ́n máa ń sọ fún àwọn tó jóbìnrin náà pé ẹ lè rí anybody tó máa jẹ́ 100%. So I always keep that at the back of my mind pé kò sẹ́ni tó lè ní gbogbo nǹkan tán kò sẹ́ni tó lè ní gbogbo nǹkan tó dá tán then another thing tó máa ń sọ ni pé kéèyàn jẹ́ kí dáadáa tí anybody téèyàn bá ń bá ṣe kéèyàn jẹ́ kí dáadáa ẹni yẹn kó máa cover kó máa bo àìdá àti àṣìṣe yẹn so I always go on the positive side at every time so even tó bá kọ̀ ṣe ẹni tèmá kọ̀ ní pé then ìjà àfojúfò járe I grow pẹ̀lú rule kan rule ta grow pẹ̀lú èmi àti ẹ̀ we sat down together and we discussed pé kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ kò sí bí ìbínú yẹn ṣe tó tá bá fi máa sùn lálẹ́ kò sí bí nǹkan yẹn ṣe tó
ó gbọ́dọ̀ tàn whether we discuss it or not. So àtàbásùn tàbá jí ẹ̀ẹ́dì nǹkan yẹn ó ti bá the previous day lọ. So kò sí nǹkan tó kọ̀ ṣẹlẹ̀ the best tó kọ̀ máa ṣẹlẹ̀ ni pé mi láì kan tó ṣe lánàá yẹn o bóyá má bínú and mo rí pé it has helped a real lot. ọ̀rọ̀ rèé à ń gbọ́ ìrìn àjò ìgbéyàwó àwọn alárédè méjì tí mo gbà lálejò lórí ètò Ilé Aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn tiyín gangan lẹ́ni èmi sì ti ń kọ́ ẹ̀kọ́ tó pọ̀ lára wọn. Wọ́n ní àwọn ti dàgbà pẹ̀lú pọ́lísì kan wípé kò sí tó lè ṣẹlẹ̀ táwọn bá ti lè sùn tílé ọjọ́ kejì bá ti lè mọ́ tàná ti lọ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ló wà tó jẹ́ pé grudges 20 ọdún wọ́n ṣì nọ́ọ̀sì grudges ọdún 15 sẹ́yìn wọ́n ṣì nọ́ọ̀sì. Ẹ jẹ́ ká máa kọ́ ẹ̀kọ́ lára àwọn ìdílé aláyọ̀ ti tèmi lórí Orísun tẹlifíṣàn tiyín sísítà mi fún àbọ̀ ìṣẹ́jú torí pé àsìkò wa ó ti sáré. Ṣó ní nǹkan kan pàtó tó jẹ́ pé ó máa ń dùn mọ́ yín nínú lójoojúmọ́ pé Ọlọ́run ṣé o tí mo fẹ́ ẹni tí mo fẹ́ yìí. nǹkan tó dùn mọ́ mi nínú ó máa ń pọ̀. Ẹ̀kọ́ sọ́yọ́ kan. Bọ́ mi ò tẹ̀ lè specify pé nǹkan báyìí mi ò lè sọ pé nǹkan báyìí because mi ò lè sọ pé nǹkan báyìí because every time kò sí nǹkan kan tó ṣe wà yẹn tó bá ní ẹni kò sí nǹkan tó lè ní tí ò lè fi bá mi lò so that's why kò sí nǹkan tó dẹ̀ lè ṣe o ò lè ṣe mí ló bá fi ṣe mí báyìí láti bínú díẹ̀ bá ti pè ó yá sí lẹ́nu láti sọ pé má bínú ó yá sọ̀wọ́n lẹ́nu má bínú èmi ò bínú ó ti tán náà nìyẹn so ó dẹ̀ ti tán náà nìyẹn so àwọn á dẹ̀ ti mọ̀ sí nǹkan bẹ́ẹ̀ láti kọ́ máa ṣeré daddy mommy is talking to you now mommy you are doing something don't mind your daddy jọ ó ti tán síbẹ̀ nìyẹn so mi lè sọ pé kan báyìí though I shall know that I'm happy that I'm deal with it. Ó ga jù lórí ètò Ilé Aláyọ̀ lọ́jọ́ tèmi. Ìyàwó ní lójoojúmọ́ ayé yìí nínú àwọn fi máa ń dùn pé àwọn gbé ọkọ àwọn níyàwó àwọn jẹ́ ìyàwó ẹ má bínú àwọn jẹ́ ìyàwó lọ́dẹ ọkọ kì í sáwọn lọ gbé ọkọ wọn yàwó ọkọ wọn ló gbé àwọn níyàwó. Ẹ̀yin ará ilé ètò Ilé Aláyọ̀ ṣì ń tẹ̀síwájú ẹ̀dá àdé òkè lọ́hùn ká lọ fi ẹsẹ̀ ká lọ sílé agbára. Tí a bá padà dé a máa bọ́ sí abala kan tí mo máa ń pè ní abala ṣé o mọ̀ mí tán abala tẹ̀ tí ń dúró dè náà ni ẹ má ti lọ síbi kankan à ń padà bọ̀. Orí ètò Ilé Aláyọ̀ lẹ́ṣin wa lórí Orísun tẹlifíṣàn tiwa gangan níbi tá a kalẹ̀ sí bíbá tá a ti ń dábí ẹ̀dùn tá a ń rọ̀ bí òwe. Bẹ́ẹ̀ dẹ̀ rí àwọn ìdílé aláyọ̀ tí náà wọ́n ṣì wá ń kalẹ̀ wọ́n ṣì wá ń digbí ẹ̀kú kalẹ̀ ìdílé aláyọ̀ tí ìrora sà ìrora mà ẹ̀ǹlẹ́ mà. À ń gbọ́ ìrìn àjò ìgbéyàwó àwọn ìdílé aláyọ̀ tí nǹkan tó di pé a lọ sí ilé agbára wípé káwọn àlejò wa náà kí wọ́n sinmi díẹ̀ fún ìṣẹ́jú ráńpẹ́ ká tó di pa tó wá padà dé. Mo sì ti ṣèlérí fún wa pé tí n bá fi padà dé pẹ́rẹ́ báyìí a máa lọ sí abala ṣó mọ̀ mí tán ìdílé aláyọ̀ mi jàre ẹ bá ń wojú dáàdì ẹ wojú mọ́mì ẹ bá ń béèrè lọ́wọ́ wọn pé ṣó mọ̀ mí tán. ṣó mọ̀ mí tán. ẹ dáhùn ṣé ẹ mọ̀ wọ́n. mo mọ̀. ẹ jẹ́ káwọn dáhùn ṣé ẹ̀yin mọ̀ dáàdì tán. at least mo mọ̀. ẹ gbìyànjú. Bẹ́ẹ̀ni. ó yá ilé ẹ bá ń béèrè same question lọ́wọ́ dáàdì pé ṣó mọ̀ mí tán. mo mọ̀. ṣé mọ̀ wọ́n. mo mọ̀. dáadáa ó dáa a rí sìn ẹ bá gbé nípa àkọ sí ẹ̀ṣẹ̀un àtẹ̀fẹ́kẹ́ gbé fún àwọn àǹtí ni ẹgbà ẹ jẹ́ kí àǹtí káwọn ẹ fi ìbòjú yẹn ẹ fi bòjú yín lọ sẹ́yìn ẹ kàn rọra fi ta ẹ má fi jẹ́ kí gèlè tó rẹwà yẹn kó ní ẹ má tàǹpà pẹ̀lú ẹ̀rùn láti ẹ̀gbà tẹ̀ bá fẹ́ pa nǹkan kan rẹ́ ẹ fi so lọ sẹ́yìn ẹ kàn rọra so gẹ́ngẹ́
kò ní disturb gèlè yín a lè ní kẹ́ gbọ́wọ́ gún bẹ́yẹn fún dídí bí ìṣẹ́jú mélòó kan ṣe bẹ́ẹ̀ ríran mọ́ ẹ ti wà òkè ẹ ti yẹra fún wa díẹ̀ ẹ má bínú. Dádì, ìbéèrè alákọ̀ọ́kọ́ tí máa béèrè lọ́wọ́ yín rèé, ẹ̀yin ẹ má tọ́ ò ẹ ṣáà rọra bá wa kọ́ kalẹ̀. Alákọ̀ọ́kọ́ rèé a sọ yìí pé ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ń bínú kí ni nǹkan tó máa ń tètè jẹ́ kí inú yín rọ̀ bóyá látọ̀dọ̀ tíyàwó yín lè ṣe tó máa ń ṣe fún yín tó máa ń tètè jẹ́ kí inú yín rọ̀ tẹ́ ẹ bá ń bínú. Nǹkan ẹyọ kan tíyàwó yín máa ń sábà ṣe bí àwọn máa fọwọ́ gbé yín lẹ́kẹ̀ẹ́jọ́ ni o bí àwọn máa ní òní mi o. Okay. Ìbéèrè lẹ́ẹ̀kejì lélẹ́yìí wọ́n ní tí aáwọ̀ bá wà torí nínú ìgbéyàwó àmọ́ pé kò lè ṣe aláìmásí àìgbọ́ra ẹni yé díẹ̀díẹ̀ disagreement lólóyìnbó máa ń pè tí aáwọ̀ díẹ̀díẹ̀ bá wà ta ni ó likely kíyàwó yín kọ́kọ́ pè? Kọ síbẹ̀. Ta ni ó likely kọ́kọ́ pè ẹ wá bá alágbájá ó tún ti bẹ̀rẹ̀ kíníkan ó ti dáa. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta lélẹ́yìí wọ́n ní ta lẹ̀yin máa jẹ́ nínú múvì. Ó túmọ̀ sí pé tí múvì kan bá wà káràkítà wo lẹ máa jẹ́ ó máa dàbí best character yín ẹni tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú any movie. Character wo lẹ máa jẹ́ nínú any movie? Ìṣeré àgbéléwò o, ìṣeré sinimá o, ìṣeré orí ìtàgé o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìbá wa kọ́lẹ̀ àsìkò wa ń sáré. Bá mi ti rántí ẹyọ kan. Ìbéèrè tiyín tó gbẹ̀yìn òun lélẹ́yìí wọ́n ní báwo lẹ ṣe fẹ́ràn láti máa mu tíì? Ọ̀pọ̀lọpọ̀ èèyàn bóyá kọ́fì lẹ́yìn máa ń mu bóyá tea bag ni o bóyá àwọn beverages àwọn chocolate drinks and stuff eléyìí tó jẹ́ ààyò tiyín your tea life. Ẹ ṣé àdúpẹ́. Sísítà mi ẹ bá mi tú ìbòjú tẹ́ ẹ fi bòjú. Ẹ káàbọ̀ padà sórí ètò Ilé Aláyọ̀ lórí Orisun tẹlifíṣàn. Ṣé ẹ bínú pé a ní kẹ́ yẹra fún wa díẹ̀ ó lè dáa ni kẹ́ ẹ lè bá ọmọ bóyá dádì mọ́yìn tán ni bá mi ẹ bá ń kí wọn káàbọ̀ padà. Ó dáa, mo ti béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ ọkọ yín nígbà tí ẹ sì ń lé tẹ́ ẹ yẹra fún wa díẹ̀. Ìbéèrè alákọ̀ọ́kọ́ rèé mo ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá ń bínú kí ni nǹkan tẹ́ ẹ máa ń ṣe tó máa ń jẹ́ kí inú wọn tètè rọ̀? Má bẹ̀rẹ̀. Ẹ jẹ́ fún yín ní àǹfààní kan sí lẹ́yìn tẹ́ ẹ bá bẹ̀ wọ́n nǹkan yọkan tẹ́ ẹ máa ń kọ́kọ́ ṣe àmọ́ pé ẹ máa bẹ̀ wọ́n yẹn normal nǹkan tẹ́ ẹ máa kọ́kọ́ ṣe tó máa ń jẹ́ kí inú wọn rọlẹ̀ tó jẹ́ pé ìgbà míì gan-an náà máa wá bá yín. Mo ti ṣàṣírí ìdánwò dé láàjì. Ìgbà míì mo lè fọ́ gbẹ́rin kíní kan kí ló ń ṣe ẹ́ kíní kan gbọ́. Ẹ ti ṣí o dádì kan silence wọn ni ẹ máa dákẹ́ nǹkan tí mo dẹ̀ mọ̀ pé ilẹ̀ ṣì nítorí pé dádì ìgbà gbogbo obìnrin tó bá ti máa ń dákẹ́ bí wọ́n ṣe máa ń rọkọ wọn lọ́kàn nìyẹn
most of the time nígbà láti gbédé gbogbogbò. mi ò mọ̀ pé èmi ò mọ̀ pé èmi ò mọ̀ pé ìfẹ́ ń pèrè. tó yẹ kẹ́ ẹ kọ́kọ́ sọ nìyẹn ẹ ti gba ààbọ̀. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí pé tí disagreement kékeré tó bá ṣẹlẹ̀ láàárín ẹ̀yin méjèèjì ta ló likely kẹ́ ẹ kọ́kọ́ pè. likely èmi kì í pe èèyàn kankan. ẹ bá pàtẹ́wọ́ fún mọ́mì ti gbà tán dádì kọ no one gbogbo ẹlẹ́sìn máa rí ẹ mọ́ garùn láti inú ilé dádì kọ no one. ẹ̀kọ́ tún rèé níbi apá bíbá yìí ẹ̀kọ́ rèé ó túmọ̀ sí pé láti bí ọdún 10 tí wọ́n ti wà nínú ìgbéyàwó wọn ò gba làgàtà láàyè nínú ìgbéyàwó wọn tó bá jẹ́ lómi ìlà béèrè lọ́wọ́ my pastor and my brother my other elder brother my other sister brother n tẹ́ lè sọ tẹ́ lè jọ yanjú láàrin ara yín sísítà mi ní mi ò máa kí ń pẹ́ nìkankan ó túmọ̀ sí pé wọn ò pẹ́ nìkankan rí. ìbéèrè tó tẹ̀lé lélẹ́yìí wọ́n ní tí ọkọ yín tó bá jẹ́ òṣèré orí ìtàgé ta ni wọ́n máa jẹ́. ó túmọ̀ sí pé best film actor or actress wọn ẹni tán fẹ́ràn jù láti máa rí nínú òṣèré orí ìtàgé. yorùbá bí actor. ronú sí ẹ mọ ẹni tí ọkọ yín fẹ́ràn jù. ok ṣe àwọn náà tún wá àwọn tó ń ṣe fíìmù àbí the best actor tí wọ́n tó like lọ́kùnrin àbúrò. ọkùnrin kí n tiẹ̀ fún kí n ṣàṣírí ìdánwò òde lájì torí orúkọ ọkùnrin kan làwọn kọ síbí. pípò ìkíṣẹ́ bá wo àwọn Yorùbá fíìmù yẹn náà. wọ́n sábà wò. ìkíṣẹ́ bá wà Yorùbá fíìmù. ṣùgbọ́n ẹ máa tó bá ti ń wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n máa ti máa sọ pé mo dẹ̀ like bọ̀bọ̀ yìí. tó bá wò ó yẹ ẹsẹ̀ yọkọ ẹsẹ̀ yọkọ. ó lè jẹ́ pé wọ́n lè sọ pé ṣe bẹ́ẹ̀ fi Ọdúnládé àbí. tàbí ó yá Ọdúnládé tàbí mo tún fẹ́ fún yín ní àfùsí ó yá àsìkò wa ti ń sáré Ọdúnládé tàbí. ẹ ti ṣí yẹn bí wọn yóò tún gbìyànjú tó a sọ pé báwo lọkọ yín irú tíì wo ni ọkọ yín fẹ́ràn láti máa mú. beverages ṣé àfẹ́polówó tíì kankan bí ọkọ yín ti kọ̀ mo ti fún yín tán pátápátá. wọ́n fẹ́ràn àwọn tó máa ń ní ṣokoléètì nínú àbí wọ́n ti kọ síbẹ̀. ẹ̀yin aráalé ẹ ti mọ̀ pé lórí ètò Ilé Aláyọ̀ a kì í ṣègbè bó bá ṣe rí òun náà la ṣe máa ń sọ ẹ̀ẹ́dẹ̀ fún yín ní máàkì ẹ gba 60/100 ẹ pàtẹ́wọ́ ẹ try ẹ gbìyànjú bá mi mo fi nǹkan kan tá a fi máa ń pa nǹkan rẹ báyìí mo fi sí mo ti ẹ̀ wá fi ọ̀dà ìyẹn ti sábọ̀ lọ ẹ ṣeun a dúpẹ́. Bá mi ẹ̀yin náà máa bá mi rọra fi ìbòjú yẹn bo ojú ní ìṣẹ́jú bíi 2 ẹ mọ́ bínú àmọ̀mọ́ sísítà mi bóyá ẹ bá mi ṣe ní kọ́mọ́nkóbó mo ti ẹ̀jẹ̀ rí bá mi náà àwọn ò ṣe ń kọ́mọ́nkóbó. ìbéèrè alákọ̀ọ́kọ́ tí yín lélẹ̀ wọ́n ní kí ni ẹran ọ̀sìn tẹ́ ẹ fẹ́ràn jù your favourite animal. tẹ̀yìn fẹ́ràn. bẹ́ẹ̀ni tẹ̀yìn fẹ́ràn. It can be a pet, it can be. Okay, it can be a pet or something like that. Bẹ́ẹ̀ni. Oya tẹ́ ẹ bá ti mú ẹ̀kọ́ dáṣì sí àsìkò wa ti sáré. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí wọ́n ní kí ni orúkọ high school tẹ̀yìn lọ iléèwé girama wò lẹ lọ.
ńkọ́ wọ́n ní ìgbéjáde àkọ́kọ́ tí ọkọ yín máa gbé yín jáde kí lẹ jẹ your very first date kí ni ẹ̀yin jẹ. Before we get married. First date pa lẹ́yìn ìgbà tẹ́ ti jẹ́ o báyìí ọkọ yín fẹ́ impress yín báyìí wọ́n pé gbogbo ọkùnrin ló máa ń fẹ́ impress ìyàwó ẹ̀ tó bá ti ní pé mo ti gbọ́ mo ti gbà ìjọ́ ò la máa jáde ní next ìjọ́ ò la máa jáde wọ́n ní kí lẹ jẹ níbẹ̀. Ìbéèrè tó gbà yẹn rèé ó fẹ́ farapẹ́ wípé ṣé ọkọ yín jẹ́ fan local food tàbí modern food ẹ̀jẹ̀ ńlá bóyá wọ́n fẹ́ràn láti máa jẹ yán ẹ̀bà àbí àmàlà kan wéwọ́ gbẹ̀gìrì tàbí àwọn jẹ́ oní assorted bíi kàn jẹ rice kàn jẹ spaghetti kàn jẹ àwọn nǹkan yẹn pé kí n dárúkọ oúnjẹ. no ṣé fan local food lọkọ yín àbí modern food so tó bá jẹ́ local food ẹ̀kọ́ tó bá jẹ́ modern food ẹ̀kọ́. Ẹ ti ń sọ̀rọ̀ síta o ẹ ti bà mo máa fún yín ní another question ẹ ti bà question yẹn jẹ́ ẹ ti sọ síta tí yín ni pé kẹ̀kàn rọra kọ́ ẹ jẹ́ ká change question yẹn. nígbà wípé ṣé mix of the ṣé it can be mixed one. Tó bá yẹ pé ẹ fẹ́ kọ mixed ẹ bá ti kàn rọra kọ́ so a ti nullify question yẹn because ẹ ti sọ síta ẹ rí i pé bí mo ṣe ń béèrè lọ́wọ́ ọkọ yín wọ́n kàn rọra ń kọ́ lẹ̀ wọ́n sọ síta. Ó yá ẹ jẹ́ fún yín ní ìbéèrè míì ó yá oúnjẹ wo gangan lọkọ yín fẹ́ràn jù oúnjẹ òkèlè wo ni ọkọ yín fẹ́ràn jù ẹ kọ síbẹ̀ oúnjẹ òkèlè tí wọ́n fẹ́ràn jù. ẹ ṣe ẹgbẹ́ wa bọ́dà mi ẹ bá mi yọ ìbòjú tẹ́ fi bòjú ẹ pẹ̀lẹ́ gan ẹ káàbọ̀ padà sórí ètò Ilé Aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn tiwa gangan ṣé ẹ bínú. No problem. Ó ga jù lórí ètò lénìí sísítà ń pẹ́ wọ́n fẹ́ lè sọ pé ọ̀làmọ́bí mi ní jáàpọ̀ ẹ̀sùn èmi náà ti mo wà lẹ́rẹ̀ẹ́ ni ó pé ẹ gbọ́ jáàpọ̀ ẹ̀sùn eléyìí ẹ dáhùn ẹ̀ ni. Yàrá lé mo ti béèrè àwọn ìbéèrè yìí lọ́wọ́ sísítà mi mo ti béèrè ó pọ̀ rẹpẹtẹ ẹ̀yin gan ti fẹ́ gbọ́ ṣùgbọ́n kó tó di pé àwọn àṣìṣọ lójú eégún àwọn ìbéèrè tí mo ti béèrè yìí tí sísítà mi ti kọ síbi ẹjẹ́ ajé òkè lọ́nà à ń padà bọ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò Ilé Aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn ti gangan ẹ má bínú ẹ ti fẹ́ gbọ́ àbájáde èsì jáàpọ̀ ẹ̀sùn ẹ̀yin àlejò mi yẹn kú kalẹ̀ lórí ètò ẹ rọra mà ẹ jẹ́ ká sáré ṣe ní kọ́mọ́nkúbó bí àwo ìyá aṣọ náà. A béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ ìyàwó yín nígbà tí ẹ yẹra fún wa díẹ̀ lẹ́ẹ̀kan a sọ pé kí ni favourite animal wọn or pet. She doesn't have kò ní ẹ bá ń pàtẹ́wọ́ tán ẹ rí i pé gbogbo ẹ̀mí bọ́dà mi ò gbà ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn àwọn ò tí ẹ̀ ṣòpò kankan síbí. Ó dáa ẹlẹ́ẹ̀kejì àwọn náà jẹ́ kẹsàn ajá nítorí wọn fẹ́ràn kan ọ̀sìn òkè o wọ́n jọ mí nù. Ẹlẹ́ẹ̀kejì rẹ̀ a sọ pé iléèwé gíga wo ni wọ́n lọ grammar school ni ìyàwó yín lọ. 7-day grammar school ní 7-day. Mo sì tún ti fún yín tán náà sísá mi kan 7-day grammar school. Wọ́n dàbí mọ̀ tí ń fakọyọ. Ok ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta rèé torí àsìkò wa a sọ yìí pé níjọ́ tí ẹ kọ́kọ́ gbé wọn jáde gbàrà irúfẹ́ oúnjẹ wo ni wọ́n jẹ. ẹ rántí yẹn ó yẹ sọ. Òun jẹ meat pie àti chicken èmi mu omi.
ẹ̀yin mú ordinary omi kí ló dé tẹ̀ fi mú mi ṣéǹjì òtò ẹni ẹ sọ pé sísà mi máa ní kí ló dé omi ló fẹ́ ní mo wà ókè mo ṣàṣe ń bẹ̀rẹ̀ èmi náà ti jẹ́ nìyẹn everybody pẹ̀lú beginning when kama despise the days of our little beginning. Ó dáa ìbéèrè tó gbẹ̀yìn lélẹ́yìí sọ pé oúnjẹ òkèlè wo lẹ́yìn fẹ́ràn jù láti máa jẹ. Lóòótọ́ sí tàbí ọmọ Ìbàdàn ni mí so àmàlà ní any day. Kí ló wá tẹ kọ́kọ́ rún nígbà tí mo ní oúnjẹ òkèlè wo ni ọkọ yìí fẹ́ràn láti máa jẹ. Bọ́dà mi máa gba gbogbo ẹ̀ tán wọ́n máa gba 100. Ọ̀pọ̀ ọmọlá náà níyàwó yìí kọ̀ ẹ̀rí bó ṣe kọ́ ni ọmọ Ìbàdàn ni yín owó sùdúwò ilé bàbá yín ọ̀pọ̀ àkàìmọye ọmọ Ìjẹ̀bú tó pé ó jẹ́ olè mọ́ jẹ́ èmi ò lè jẹ kókóró o èmi ò lè jẹ lásìkò wá ti sáré yẹn àmọ́ báyẹn mú ọjọ́ mi ọjọ́ rẹ̀ bọ́dà mi ìjà sáré ṣe báyìí sísà mi ìwòjú bọ́dà mi ẹ̀yìn 60 lẹ́gbà tó bá yẹ kó bọ́dà mi fẹ́ fún yín ní wọ́n fẹ́ fún yín ní 1 billion tẹ́lẹ̀ máa kàn sọ pé ẹjẹ́ àkànṣánú wọn ẹjẹ́ àkànjá fún wọn ní ó yẹ ìwòjú wọn wọ́n mọ̀ yìí tán ní fẹ́ ṣe wọ́n mọ̀ yìí tán dáadáa wọ́n mọ̀ yìí tán dáadáa ẹni tó gba 60 bí ló gbà tá a bá lọ gbé sí ti oníléèwé gíga tíráì ó yẹ bá àwọn ojú bọ́dà mi pé nítorí pé o mọ̀ mi tán dáadáa. ṣé nítorí pé o mọ̀ mi tán dáadáa o. kí ló fẹ́ kí n ṣe fún ẹ báyìí léèní tá a bá délé. bọ́dà mi ní ẹ sọ lórí afẹ́fẹ́ o. ó yá níta ẹ fẹ́. oúnjẹ náà ṣe fún. oúnjẹ kí ni ẹ jẹ́ kí bọ́dà mi sọ̀kan tó wọ̀n o. ó yá jàre níta ẹ fẹ́ láti odò òkun yín. bọ́dà mi ó ti mọ ohun tí bọ́dà mi fẹ́. wọ́n kàn tìjú ni ẹ mọ̀ tìjú ó yá ẹ sọ. má tẹ̀sí máa sóúnjẹ fún yín ìtẹ́ ẹ fẹ́ tọkàn yín fẹ́ yẹn. tọkàn yín fẹ́ yẹn tẹ́ ẹ bá ti délé lẹ́nu. Sísítà mi ò lọ bí kankan mọ́ yàrá òkè ní sílẹ̀ ṣe rí i pé tí n bá ń woṣẹ́ màmá ta ṣé mo parọ́. Parọ́. ẹ ṣe lérí ni o gbogbo ẹ̀mẹ́ tí bọ́dà mi bá fẹ́ ṣe léènì gbogbo ẹ̀ lẹ́ máa ṣe ó yá iná ó yẹ bá mi ojú sísítà mi kẹsàn-án nítorí pé ò mọ̀ mi tán dáadáa ẹ fún wọn ní open shake kí lẹ fẹ́. kí ni nǹkan tó fẹ́. ẹ jẹ́ tètè sọ. mọ́tò. ó dà pé sísá mi ti ń tọrọ mọ́tò pẹ́ tí bọ́dà mi ò dáhùn nísìn ó yá ẹ ṣèlérí níwájú. is noted. ẹ ṣèlérí ẹ ṣèlérí. noted. èmi. Akinwunmi Akintola. nítorí pé o mọ̀ mi tán dáadáa. nítorí pé o mọ̀ mi tán dáadáa. màá ra mọ́tò fún ẹ. màá ra mọ́tò fún ẹ. amen I receive it. yes ẹ̀yà yìí náà ṣèlérí nítorí pé o mọ̀ mi tán dáadáa bọ́dà mi tẹ̀ mọ̀ mi tán jù gbogbo kan tó bá ti fẹ́ fi mí ṣe léèmí àti títí láéláé ó yá èmi Ọlákẹ́ Akintola bó ṣe lè rí. nítorí pé o mọ̀ mi tán dáadáa. o mọ̀ mi tán dáadáa. gbogbo nǹkan tó bá ti fẹ́ fi mí ṣe báyìí. tó bá ti fẹ́ ṣe. màmá jẹ́ òòlù. màmá jẹ́ òòlù. ó dáa sísà mi máa jẹ́ òòlù. sísà mi máa jẹ́ òòlù. wálé ó dàbí ká máa ṣe lọ nítorí pé ọ̀rọ̀ ìfẹ́ ni ó yẹ kó máa gbòòrò sí i lójoojúmọ́. ṣùgbọ́n àwọn aráalé náà ti sọ pé ó yà àbàlá ojú abẹ́ rèé wọ́n fẹ́ ká sojú abẹ́ ń kú. Níbo ni kí n ti dúró o bọ́dà mi ọ̀dọ̀ yín ni màá ti dúró. ṣé ó ní ìwà kan tíyàwó yín máa ń wù tí wọ́n sì máa ń wù dọ̀la tẹ́ẹ̀dẹ̀ fẹ́ kán wù wá yẹn mọ́. ó wà. ó yá ẹ sọ fún wọn báyìí kán gbọ́. tó bá ń bínú tẹ́ bá sọ pé ó ti tó
àfi kó sọ nǹkan tó wà nínú ẹ̀ jáde tán kó tó dákẹ́. èyí dẹ̀ ti gbàgbé pé bàbá ti sọ pé ó ti tó mo jẹ́rìí olúwa ṣe ńlá fún mi yóò pé àtẹnumọ́ ẹ̀ ti pọ̀ jù kẹ́nẹ̀ gan sísítà mi bọ́dà mi ti sojú abẹ́ǹkó síbẹ̀ lórí ká má bàa gbẹ́jọ́ apá kan dápá kan sí síbẹ̀ lórí. Bẹẹni ló bá bí mi. Sá. Bẹ́ẹ̀ni tí ló bá bí. Will you keep quiet? Àti mọ̀ pé inú ń bí yín ni ṣùgbọ́n ṣe ti rí báyìí sí bọ́dà mi náà wọ́n nífẹ̀ẹ́ sí ìwà yẹn tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ó yá ṣe máa change. Máa try. Ọlọ́run ràn yín lọ́wọ́ ràn mí lọ́wọ́. ṣèlérí. Ẹ kọjú sí bọ́dà mi kẹ́ ṣèlérí. Àwọn ni ẹ̀ka máa wò báyìí nísìn sọ pé honey pie. Honey pie tèmi. Dálé tèmi. Èmi. Màá máa wò ó ṣe díẹ̀díẹ̀ tí bá ti bínú sí mi ní máa wù mí ní máa tú gbogbo ẹ̀ lẹ́mọ̀ mo ti mọ̀ pé ò nífẹ̀ẹ́ sí i. Ó yá ẹ̀sọ́. Mi ní máa sọ̀rọ̀ mo ti bá ti ń sùn. Èmi máa sọ̀rọ̀ ẹ bá ti rọra sọ díẹ̀ ẹ rọra mẹ́lẹ̀ kó àwọn ẹnu kúrò ń bẹ̀. Olúwa kó ràn mí lọ́wọ́. Olúwa kó ràn mí lọ́wọ́. Àmín bọ́dà mi fún wọn pẹ̀k pé wọ́n ti ẹ̀ gbàmọ̀ síta mi ò tiẹ̀ waste time rárá. Ẹ̀yin ará lé àti sojú abẹ́ ń kó ẹ̀yin náà tẹ́ wà nílẹ̀ sojú abẹ́ ń kó fún ọkọ yín ẹ sojú abẹ́ ń kó fún ìyàwó yín àwọn ìwà tí wọ́n ti ń wù tẹ́ nífẹ̀ẹ́ sí tàbí nǹkan ẹyọ kan tàbí méjì tí wọ́n ti ṣe tí ò tiẹ̀ bá yín lára mu rárá ẹ sojú abẹ́ ń kó kẹjọ sọ kó dẹ̀ tán síbẹ̀ nítorí pé a lè máa fi ìkùn sínú kádẹ̀wá sọ pé kígbéyàwó kó máa tẹ̀síwájú kò ṣeé ṣe láti bọ́ sí abala eré ìfẹ́ náà rèé tá a máa fi kásẹ̀ ètò yìí nílẹ̀ lọ́jọ́ tèmi abala eré ìfẹ́ ti dé eré ìfẹ́ dára eré ìfẹ́ ládùn eré ìfẹ́ dùn yìí ṣe ọmọlá òfin bí bọ́dà mi ẹ sáré bá ń tòsí ìyàwó yín fún ìṣẹ́jú kan ẹ tòsí ẹ ká pé ẹ ṣẹ̀ṣẹ̀ pàdé ẹ lé nìyẹn ẹ wá fẹ́ tòsí àwọn tẹ̀tí láti síta máa ń dán ti jókòó dáadáa pé lé ní ó yá ẹ sáré bá wojú wọn ẹ bá tòsí wọn fún ìṣẹ́jú kan ìṣẹ́jú ààbọ̀ kẹ́ ẹ sọ bọ́n ṣe rẹwà tó kẹ́ ẹ sọ bí wọ́n ṣe dá yín lọ́rùn tó bẹ́ẹ̀ mi ò bá ṣàtòsí obìnrin yóò ṣàní nǹkan tí ó sọ tóbìnrin ò fi gbà. ẹ jẹ́ ṣe àdúgbò ilẹ̀ ń gbé ẹ̀dẹ̀ sọ pé Èkó iná ló wá jọ ń gbé. Jesus. ẹni tẹ́mi rí oòrùn tó ń ràn Èkó òun náà dọ́dọ̀ tí ń ní. kí ló tọmọbìnrin fine báyìí. ó ga jù. báwo ló ṣe máa jẹ́ tẹ́mi àti ẹ̀ tàbá lè jọ máa jẹ́ wọléwọ̀de. Ọlọ́run máa rò. Bó ṣe ṣe sọ máa rò yẹn gan mo ti gbọ́ mo ti gbà ló ń jẹ́bẹ̀ ẹ̀wọ̀n àwọn máa rò tó jẹ́ pé ṣáàjẹ́ kí n sọ pé máa rò ṣáàjẹ́ kí n sọ pé ó ga sísítà mi orí yín ò wù orí yín wù wọ́n ní sórùn ọ̀ràn dé àdúgbò yín tẹ́ ẹ fi fresh tẹ́ ẹ fi fine ẹ wá bá mi fún bọ́dà mi ní kiss pé ó ga jù èmi náà ló kì délédélé báyìí. Thank you. ẹnì kan fún wọn kíìsì wọn gbẹ́kẹ̀ wá ṣẹ́yọkọ wá bí mi ṣé wọ́n ń sọkọ yìí. Olúwájú náà ló dáa. ẹ ṣe sọ̀rọ̀ ó yẹ náà ó yá ẹ bá mi kí ọkọ yín ló àwọn oríkì ìfẹ́ tó ṣe rùndẹ̀rùndẹ̀ kẹwàá bá ń dúpẹ́ lọ́wọ́ wọn tó ti ń tọ́jú yín láti bí ọdún 10 sẹ́yìn wọ́n fi wá yan ẹ̀yin nìkan láàárín àwọn ọmọbìnrin tó wà níta ẹ kọ́kọ́ bá ń kí wọn láwọn oríkì ìfẹ́ tó ṣe ròndòròndò ọkọ mi olówó orí mi alẹ́nubodì àwọn oríkì tẹ bá ń kí wọn táwọn ọba sílẹ̀ àgàgà tẹ bá ti nídìí owó sorry ó yá. ọkọ mi olówó orí mi àní àkànní ẹ dì wọn lọ́wọ́ mú. àní àkànní tí wàá ti sá sọ bẹ́ẹ̀ ni pé ṣé kì í mo ti fẹ́ gbà mí àbọ̀ orí ti fẹ́ gbowó nìyẹn o màá ní mi ò màá ní mo kàn kì í di o olówó orí mi tèmi
bá ti sọ pé tèmi báyìí gbàrà ó máa balẹ̀ pé òkè o. mo rí i pé bọ́lá mi ti dúró sókè ó ya ìbá mi kì í dáadáa kí wọ́n bá mi sọ fún wọn pé wọ́n ṣe wọ́n kò tọ́jú wọn. Àkànní ọmọ oníyàá ò bèbí ṣe gan ni. ẹgbẹ́ òsókè káwọn ará lè gbọ́. Àkànní ọmọ oníyàá ò bèbí ẹ ṣe gan ni ẹ kú tọ́jú mi o láti bí látọdún 10 dúpẹ́ ṣe gan ni ó ti gbogbo wa mi ó ti pé mi ò tiẹ̀ pé dáadáa bọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run jẹ́ kí wàhálà ṣe ní láàrin wa ẹ ṣe. ọ̀gá bọ́dà mi ló máa ń sílẹ̀ ọ̀gá ìṣàdúpẹ́ ó ga jù lórí ètò Ilé Aláyọ̀ lé ní Ilé Aláyọ̀ nílé tiwa lórúkọ Ọlọ́run aláyé ilé wa á dẹ̀ máa dùn láṣẹ Ọlọ́run kò ní kan ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí kí n máa fi kí gbogbo wa kú pọ̀pọ̀ ṣìṣe ọdún kérésì eléyìí tí àwa gbé wá fẹ́yìn ará ilé òun náà ni pé gbogbo àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ nínú ilé yín tẹ́ ẹ fẹ́ béèrè tàbí tẹ́ ẹ fẹ́ ká fi sọ̀rọ̀ tàbí tẹ́ ẹ fẹ́ ìdáhùn sí ẹ máa tẹ àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí wa níléeṣẹ́ Orísun tẹlifíṣọ̀n ẹ lè search fún Instagram handle wa @Orisun TV tàbí kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí mi @Ọ̀nàbàjò Ọláwálé gbogbo nǹkan tó bá ti rú yín lọ́kàn tẹ́ ẹ fẹ́ béèrè nípa ìgbéyàwó bóyá ìgbéyàwó ti yín o tàbí tẹ́ ẹ fẹ́ ká fi ṣètò tẹ́ ẹ fẹ́ ìdáhùn sí lórí ètò a máa dárúkọ yín a máa dáhùn sí ọ̀rọ̀ yín eléyìí tí bá dẹ̀ yẹ pé ẹ fẹ́ ká dárúkọ yín náà a máa ṣe ní a dẹ̀ máa tún dáhùn sí ọ̀rọ̀ yín fún pọ̀pọ̀ ṣìnṣìn ọdún ni ìròyìn ayọ̀ wá rèé tẹ́ ẹ bá ti ń fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ ẹ̀bùn pọ̀ lọ sọ́à fún àwọn tá a bá mú tó gbégbá orókè ní abala yẹn ẹ máa fi ìbéèrè yín ṣọwọ́ a máa kà síta a sì máa tún dáhùn kí ni kókó ṣókí báyìí náà ní ọbẹ̀ oge lórí ètò Ilé Aláyọ̀ lọ́jọ́ tèmi lórí Orísun tẹlifíṣọ̀n tìyín gangan orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ Ayọ̀olúwaṣe Ọláfúnmi aláṣàkẹ́ tìyín gangan tí ò kọ́ mọ̀ bíyá gbogbo ìfẹ́ yín náà ni mò ń dágbére lórí ètò lẹ́ni pé eré àtayọ̀ náà ni kí n tó fi pàdé yín lọ́sẹ̀ tó ń bọ̀ èmi àti àwọn àlejò mi tá a bá tún jọ dé lákọ̀tún ẹ̀yin Ìdílé Aláyọ̀ mẹ́jájọ máa jọ sáwárà lé pé bye bye.